Ẹ̀yin èèyàn ilé èwo lẹ ṣe ṣàlàáfíà ni mo bá yín gist tèmi wọ́n ní ó funny gan ni o ẹ̀yin èèyàn ilé. Wọ́n ní olórí Rónkẹ́ wọ́n ní ó ń fi Tobi ṣe yẹ̀yẹ́ wípé kí Tobi kúrò níwájú òun wípé kí ló dé tó ń gbálẹ̀kùn Mariam. Ṣé ẹ mọ̀ pé bí a ṣe gbọ́ òun wọ́n ní pé Tobi fẹ́ ní miscarriage wípé wípé Tobi wá lọ gbálẹ̀kùn ẹ̀ pé ìkà ni Mariam wípé ibi tí òun lọ wípé Mariam wípé wọ́n sọ pé Mariam òun ló wà nídìí ọ̀rọ̀ ẹ̀yin èèyàn lé. Wọ́n ló wá lọ gbálẹ̀kùn Mariam ó lọ gbálẹ̀kùn mọ́ lórí. Wọ́n ní olórí Rónkẹ́ wá lọ bá pé kí ló dé tó ń gbálẹ̀kùn ẹ̀ pé kó kúrò níbi tó wà. Wọ́n ní bí òun àti Tobi ṣe bẹ̀rẹ̀ sí jà nìyẹn ẹ̀yin èèyàn lé. Gist tèmi nìyẹn. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tẹ̀ ń darapọ̀ mọ́ channel mi, èmi ọmọ yín Máṣọlá mo kí yín káàbọ̀ sórí gist tèmi ṣàlàáfíà ní ẹwà gbogbo lé ńkọ́. Mo máa ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń lọ ní agbègbè ilẹ̀ baba wa ní Nàìjíríà. Ẹ̀yin èèyàn lé tẹ́ bá ti subscribe ẹ lọ subscribe so that tí n bá ti post any gist ẹ bá rí. Òkè lọ́lá yín á máa lọ́lá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé. Ẹ̀yin èèyàn lé ẹ̀yin náà mọ ìgbà tí a ti wà lẹ́nu ọ̀ràn àwọn olórí yìí. Ẹ dẹ̀ mọ̀ pé recently àwọn èèyàn kan ń gbé pé Tobi lóyún ṣùgbọ́n mo sọ fún yín pé Máṣọlá ò mọ̀, mi ò believe pé Tobi lóyún ṣùgbọ́n àwọn èèyàn ń sọ pé ó lóyún. Mo ní tí pé ò bá yọ báyìí mi ò lè believe pé ó lóyún but recently la gbọ́ pé ó ní problem. Wọ́n ní pé ibi tó lọ wọ́n ní Mariam ló wà ní ọ̀rọ̀ ẹ̀ allegedly bá ṣe gbọ́ o. Wọ́n ní bí Tobi ṣe lọ drag Mariam nìyẹn tó bẹ̀rẹ̀ sí lọ gbálẹ̀kùn Mariam ipò ló wà ní ọ̀rọ̀ òun ò ní ká oríṣiríṣi ṣá wọ́n ṣà ń sọ. Wọ́n nígbà tí Tobi ń gbálẹ̀kùn wọ́n ní Mariam kò dá lóhùn. Wọ́n ní olórí Rónkẹ́ ló gbẹnu sí i pé kí ló dé tí òun bá Tobi sọ̀rọ̀ pé kó kúrò níwájú room Mariam tí kò kúrò wípé ọmọ kékeré ara ẹ̀ ni wípé ṣé òun ò tó bí lọ́mọ ni ipò ti bàjẹ́ jù. Wọ́n ló ṣàbẹ̀rẹ̀ sí fọ́n. Wọ́n ní bí kábíyèsí ṣe bẹ̀rẹ̀ sí pẹ̀lú olórí Rónkẹ́ nìyẹn pé kó gbẹnu ẹ̀ sọ̀hún wípé ṣé ó dáa jù wípé kó má bá ìyàwó àwọn sọ̀rọ̀ báyẹn mọ́ wípé ṣé ó dáa jù Tobi lọ ní pé ṣé ó níwà tó Tobi ni wípé òun tó yẹ pé wẹ̀ ò dáa wípé òun tó yẹ pé kò dàgbà ìwé ò dáa ni. Wọ́n ní kábíyèsí blast ẹ̀ tó yẹ pé ó bú sẹ́kún ni. Wọ́n ní bó ṣe bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ nìyẹn wípé kí ló dé tó yẹ pé Tobi ní kábíyèsí inside. Wọ́n ní bí Dr. Elizabeth ṣe ń bọ̀ nìyẹn tí Dr. Elizabeth ṣà ń pariwo pé kán stop ariwo yẹn ti pọ̀ jù. Wọ́n ní kábíyèsí ní kí ló dé táwọn ní side Tobi wípé kí làwọn fẹ́ side Rónkẹ́ fún wípé àgbàyà ni Rónkẹ́. Wọ́n ní kábíyèsí blast ẹ̀. Wọ́n ló wá ń ké wípé òun ti mọ òun kí ló ń ṣe fún kábíyèsí tí kábíyèsí máa treat tó ń bá yẹn kò sí nǹkan tó ń lè ṣe kò sí nǹkan tó ń lè sọ kò sí nǹkan tó ń lè ṣe kábíyèsí wọn ò ní jẹ́ kó ń ṣe anything wípé kábíyèsí ò ní side òun àwọn tó máa ń bájà ní kábíyèsí máa side. Kábíyèsí ní why táwọn ò ní side àwọn tó bá ń bájà because àgbàyà ni ẹ́ ò mọ àgbà ẹ lágbà kí ni Tobi ṣé Tobi wá bá ẹni ṣé wọ́n ló wá bá ni. Wọ́n ní bólórí Rónkẹ́ ṣe ní ohun ọmọ kan tó ń ṣe kábíyèsí láti jẹ́ ẹni kábíyèsí ti change sóhun kò sí nǹkan tó ń gbé tó ń mọ̀ gbé kò sí nǹkan tó ń ṣe tó ń mọ̀ ṣe kábíyèsí máa kanra mọ́ ni kábíyèsí máa bú ni. Wọ́n lẹ́kùn ìpọ̀ wọ́n láǹtí àti wa arúgbó bẹ̀rẹ̀ sí ké o náà bẹ̀rẹ̀ sí sunkún o. Wọ́n ní kábíyèsí ní àwọn òkíà tó bá fẹ́ sunkún kó sunkún ìkà ní olórí Rónkẹ́. Wọ́n ní kábíyèsí bù wọ́n ná blast ẹ̀. Wọ́n ní Dr. Elizabeth wá ń sọ pé kí ló dé tó yẹ pé ìgbà tí òun ṣe pé òun ló wá attack kí ló dé tó ń bú Tobi wípé kò ṣáà ń ṣe ọ̀dọ̀ ẹ̀ ní Tobi wá. Wọ́n ní bí àǹtí wàhálà wọ́n ṣe bẹ̀rẹ̀ sí ké nìyẹn o. Wọ́n ní Tobi ní látìgbà tó ń ti dénú palace nínú tí ń bí Mariam ni Mariam ti ń jealous òun ni Mariam ti ń sọ̀rọ̀ òun ló lọ ń sọ̀rọ̀ wípé òun fẹ́nu ni wípé òun fi nǹkan fẹ́nu ni pé òun ò lóyún wípé oyún irọ́
ló ń gbé kiri. Tobi ló ń sọ bẹ́ẹ̀ pé nǹkan tí Mariam ń sọ nínú palace nìyẹn. Ipe bó ṣe ń bẹ̀rẹ̀ sí rojọ́ ń kiri nìyẹn nínú palace. Ipe òun lọ fẹ́kùn ni. Ipe òun ò lóyún rárá. Ẹ̀yin èèyàn lé, kì í ṣe nǹkan kékeré o. So gist tá gbọ́ níta ní ká mú wá fún yín ẹ̀yin èèyàn. Ẹ dẹ̀ mọ̀ pé láti ọjọ́ yìí táyé kábíyèsí tá ti ń sọ̀rọ̀ àwọn olórí inú kábíyèsí. Gbogbo nǹkan tó dálé ọ̀rọ̀ yìí náà ni pé kán lọ wálé, kán lọ ralé, kán jáde nínú palace kábíyèsí. Queen Naomi, kábíyèsí láwọn fẹ́ kí Queen Naomi ìyàwó àwọn àtọmọ àwọn kan padà wá sínú palace. Ẹ̀yin èèyàn lé tá bá tún gbọ́ gist mi a máa mú wá fún yín. Etí tẹ fi ń gbọ́ mi ò ní di, ọwọ́ tẹ fi ń tẹ subscribe like oníkan ìsàlẹ̀ àpò. Òkè òkè lọ́lá yín á máa lọ. Please share this video, like and subscribe. God bless you all.